Ojúmọ́ tó mọ́ mi lónìí, ojúmọ́ ire ni. Òye là ń fojúrógbó ọjọ́, torí pé tọ́jọ́ bá yọ, àkárí ayé. Bóòrùn bá ràn, àtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n. Àwọn míì ó pè ń pọ̀fọ̀, èmi ò pọ̀fọ̀, èmi fi ń júwe ọba adániwáyé ni, ọba elédùn tó mọ̀ rè. Àwọn èèyàn ti ń sẹ́ẹ̀dì fídíò kan sí mi láti bí ijọ́ mẹ́ta, wọ́n wá ń fi ìbéèrè tì lábẹ́. Wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó sọ yìí ṣé bó ṣe rí nù, àti pé kí ni mo rí sọ sí? Torí àwọn believe pé níkànnì Àtìbà TV a máa sábà sọ̀rọ̀ lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá, pàápàá jùlọ lórí iṣẹ́ tí mo yàn láàyò, iṣẹ́ òṣèré orí ìtàgé, lórí ẹ̀sìn tí mo gbé dání, pé tí n bá ti ráwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó, màá fẹ́ ṣe check and balance. Wọ́n wá sẹ́ẹ̀dì fídíò gbọ́dá yẹn. Ọ̀jọ̀gbọ́n lẹni tó sọ̀rọ̀, onílàákàyè, ọlọ́pọlọ pípé. Ẹ̀yin tí a jọ wà nínú ilé, ẹ jẹ́ a jọ wọ̀rọ̀ ọlọ́gbọ́n tí ó sọ. Lórí ọ̀rọ̀ ògbóǹtarìgì òṣèré ilẹ̀ Yorùbá Jùmọ̀kẹ́ George tí ó ń jà rìnrìn lórí ayélujára wípé ìyá náà rèé wọ́n dùbúlẹ̀ àìsàn, ìyá náà rèé wọn ò rí ọmọ wọn láti bí ọdún 4 sẹ́yìn, ìyá náà rèé gbogbo tí wọ́n ní pátápátá wọn ló ti tán, ilé ìjọsìn wọn làwọn ń sùn. Kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàánú. Mo fẹ́ sọ kankan fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe fíìmù tẹ́ ẹ jẹ́ onífíìmù Yorùbá, ẹ ń ṣe èèyàn gidi, èèyàn burúkú ni yín, èèyàn tó yẹ kí wọ́n máa sọ lóko pa ni yín. Àwọn èèyàn wò pé kílé tí mo fi sọ bẹ́ẹ̀, ẹ rí wípé lẹ́nujọ́ mẹ́ta mo gbé bàbá kan náà wá tí wọ́n pè ní Àkànjí Elégè Ìṣáná. Àkànjí Elégè Ìṣáná rèé, bàbá ẹ̀ ti ṣe fíìmù tipẹ́tipẹ́ látàrí 90s, táwa sì kéré ńgbà náà la máa wo fíìmù wọn. A gbìyànjú agbára wa láti gbé bàbá ẹ̀ sáyé pé bóyá wọ́n lè ríran lọ́wọ́, torí pé bàbá náà rèé ń ò pè wọ́n síbi fíìmù mọ́, ìsọ̀ pákó ni wọ́n ti rú pákó, abẹ́ bíríìjì ni wọ́n ń sùn. Ará àwọn ọkọ̀ wa lọ síbẹ̀ ńgbà náà pé ẹ lọ ṣe fídíò ibi tí wọ́n ń sùn, agbésáyé ṣùgbọ́n ààrẹ nìkan kan gbà náà. A mẹ́sẹ̀jì àwọn tó jẹ́ àgbà òṣèré nínú àwọn tí ń ṣe fíìmù, ṣùgbọ́n ní dárúkọ ẹnìkan kan. A mẹ́sẹ̀jì wọn, bóyá wọ́n gbọ́ ni o, bóyá wọn ò gbọ́ ni o, ó yọ Ọlọ́run ọba. Lára àwọn star onímọ̀ mẹ́sẹ̀jì pé àwa ti gbìyànjú o, adẹ̀rí pé iná máa ń ran àwọn òṣèré tó jẹ́ pé ayé ti gbàgbé tẹ́lẹ̀ máa ràn wọ́n lọ́wọ́, ẹ bá gbé Bàbá Elégè Ìṣáná iná bóyá Ọlọ́run lè kí wọ́n rà àánú gbà. Nígbẹ̀yìn gbẹ́yìn bàbá ẹ̀ máa padà kú mọ̀ ni. Ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù, tẹ́ ń gbà wọ́ọ̀dù káàkiri, tẹ́ ń kó, tẹ́ kí, tẹ́ ń ra mọ́tò, ẹ ń ṣe èèyàn rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù Yorùbá, èèyàn burúkú ni yín. Tá bá ń pe èèyàn olóríire kò yẹ kẹ́ yọjú. Táyé bá rí yín gan yẹ ká máa sọ yín lóko ni. Ẹ̀yin nǹkan wá rèé, ẹ dúró lórí pé bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Ẹ pa àwọn èèyàn tì, ẹ wá ń lò wọ́n use and done. Tẹ́ ẹ bá ti lò wọ́n níbi fíìmù, ẹ ti mọ̀ pé ẹ ṣe bó ti sanwó iṣẹ́ fún wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ rò pé ẹ wà òkè lónìí, tẹ́ ẹ ra mọ́tò 250 million, tẹ́ ẹ ń kọ́lé, tẹ́ ẹ ń kó hòtẹ́ẹ̀, tẹ́ ẹ ń gbà wọ́ọ̀dù lóríṣiríṣi, kò tó yọ̀ sí tí ò bá ti dálẹ̀. Torí pé ohun tí ò bá wọn wáyé ńgbà tá a wáyé, ìlò wa ń torí ẹ̀ pé kò sí bó ṣe tó. Kí ni ń dùn yín nú? Àwọn èèyàn yín wọ́n ń sọ́fà, ẹ wá ríra yín gbà rẹ pé wò bámúbámú ni mo yó, bó bá ṣe wọ́n ká sáyé ara wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ náà tí ì mọ tí ó gbẹ̀yìn rẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe fíìmù Yorùbá, èèyàn burúkú ni gbogbo yín pátápátá, ẹ̀ ń ṣèyàn rí. Ṣé àwọn tí ń sọ́fà nu yín, ṣé wọ́n tú èyí tẹ́ ń gbádùn ni? Wọ́n ní olówó láàrin òtòṣì 6, olòṣì ní gbogbo wọn. Nígbà táyì kan kọ́lé mọ́lé, tẹ́ ń lọ́fíìsì lóríṣiríṣi, tẹ́ ń gbé nǹkan dáadáa ṣe, àwọn táyì ò wá gbọ́mú, ẹ̀ wá lè ràn án lọ́wọ́. Ojú gbà mí tì fún yín, ojú ó gbà mí tì fún gbogbo yín pátápátá. Èmi ń ṣe prógámù kan tí mo bẹ́yìn òṣèré sọ̀rọ̀. Mo nírú Ọdúnládé Adékọ́lá bó bá jáde síta lára àwọn tó nílò ẹ̀pù láwọn tí ṣe fíìmù. Ìgbẹ́dàkùn mo fẹ́ jí ẹ bá ran ẹni yìí lọ́wọ́, wàláhì wọn ò dá lóhùn lọ́wọ́ kan ni.
Fẹ́mi Adébáyọ̀ lè jáde wípé ẹ bá ran lágbájá lọ́wọ́ káyé má dá lò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ìmọ̀ tara ẹni nìkan ni gbogbo yín ni. Ẹ ń gba àwọ́ọ̀dù tó jẹ́ pé àwọn eléyìí náà ti jẹ̀yà fún iṣẹ́ fíìmù tí wọ́n ti ṣe wàhálà fún. Ẹ̀yin wá débẹ̀ ẹ wá ń fi òkèlè ẹ fi ń kó ọbẹ̀ jẹ. Ẹ̀yin náà lè ti wà ní dọ́ṣì sí pẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tí ń sọ́fà yìí náà ti jìyà sínú iṣẹ́ fíìmù kan náà ti forí winá ogun. Ẹnu pé ogun tá a bá ń ṣe pátá wa náà ń ṣe torí àtibọ̀tán rẹ ni. Torí pé àwọn náà rẹ̀ wọn ò rò kàn páwọn lè bára wọn rúpò yìí. Ṣùgbọ́n gbà tí dáwọ́là wa dé tígbà yí bírí sọ́dọ̀ wọn torí pé bìrí láyé. Ẹ̀yin tẹ́ wájọ wà nù fíìmù ló yẹ kẹ́ máa gbé wọn káyé tẹ̀ mọ́mọ́ òjé wọn. Ẹ̀yin tẹ́ wà nù fíìmù. Ẹ wọ́n ríra yín pé tampa lélẹ̀ ẹ ríra yín pé NTP lélẹ̀ ẹ̀ẹ́dọ́ rántí pé ẹjọ́ ń kọ́ aráàlú ẹjọ́ ń kọ́ gbogbo àgbáyé ẹjọ́ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. Ẹ̀ẹ́dọ́ rántí pé ẹjọ́ bẹ̀rẹ̀ ní ṣebí ANTP ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kẹ́tó yà kẹ́tó dá tampa kalẹ̀ lẹ̀ àwọn nǹkan tí ẹ̀ náà wò tí ẹ̀ ṣe gbẹ̀rẹ̀ kan wọ́n dẹ̀ ṣe fíìmù. Ṣebí ANTP ó ní the first kí tampa tó dé kẹwàá ríra yín gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo láti máa fi gbé àwọn tó kù díẹ̀ káàtó láàrin yín láti máa fi ràn án lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ìmọ̀ tara nìkan ṣẹ́ bísínẹ́sì bámbámú ni mo yóò èmi mọ̀ pé bí ń pọ̀ bẹ́ẹ̀ nìkan kan. Ẹ wo máa tó jáde lẹ́nujọ́ mẹ́ta yìí tó jẹ́ pé ó ní ilé mọ́tò gbogbo nǹkan pátá ló ti dàrú ó nílé ìyá ìyàwó lòún gbé. Ẹ wà tọdún tí ò ní ṣe fíìmù mọ́ ẹ wà tọdún tí ò ní ṣe fíìmù mọ́ tó jẹ́ pé èmi gan gbogbo bìlíì tí ẹ̀ rántí ẹ̀ mọ́ rárá ní ìmọ̀ pẹ́ nìyẹn sì wà lọ ayé mi tí ẹ̀ rántí ẹ̀ mọ́ ọ̀ǹtìlìgbà tí wọ́n tó interview rẹ̀ tí wọ́n tó gbé wá síta. Ẹ wá béèrè ẹ̀ tẹ́ ẹ bá ti lò wọ́n tẹ́ pé mo ti sanwó fún wọn ẹ pa wọ́n tì. Ẹ worú ìyá Jùmọ̀kẹ́ Jọ̀dí ẹ wo iye ọdún 5-6 tí wọ́n láwọn ti ṣe fíìmù káyìn. Ẹ wo ìyá Jùmọ̀kẹ́ Jọ̀dí ẹ wo ọdún 4-5 nísìsiyìí tí wọ́n láwọn ti ṣe fíìmù káyìn. Ẹ worú ìyá yẹn rí ní indọ́sírì ẹ̀ẹ́dẹ̀ pé lágbájá kí ló dé àárí ẹni kí ló ṣẹlẹ̀ àárí ẹnu fíìmù ni ẹ wá pátì ìyá fi wá dẹni tí ń sun chọ́ọ̀chì ó fi di pé ń wá ọmọ ẹ̀ ó fi di pé gbogbo nǹkan dàrú ó fi dùbúlẹ̀ àìsàn ẹ wá pátì ẹ̀ wáyà sí ìka ní gbogbo ẹ̀ tẹ̀sí fíìmù. àárín yín ògùn ṣera yín lóṣùṣù ọ̀wọ̀ ẹ̀yin kan ríra yín pé yes ẹgbẹ́ ANTP ní ẹ̀yin kan ríra yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ tampan ẹ para yín tì ṣera yín lọ́kan ẹ wá pa àwọn kan tó jẹ́ pé yes wọ́n ti jìyà fíìmù ẹ pa wọ́n tì àìmọye àwọn tó jẹ́ pé yes ayé ò gbọ́ mọ́ lẹ́nujọ́ mẹ́ta làwọn kankan sẹ́yìn jáde láàrin yín Kólé Afford Dáramọ́lá àtàwọn àti wúmà tó jẹ́ pé ó ṣe yín ọká gbàgbé rẹ̀ olóṣèṣẹ́ ń jáde lẹ́yẹsẹ̀ ń gbé àwọn nǹkan tá yóò tiẹ̀ rántí wọn mọ́ rárá tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin dole pé bámbámu ni mo yó bí mo ṣe wà yìí yàtọ̀ sórí péjì mi mo láwọn nǹkan tí mo lè mẹ́sẹ̀gì private bá ní bùkátà máa jẹ́ sí kan pé ẹ̀dá kò fẹ́ jẹ́ àjọrọ̀ lágbájá lọ́wọ́ ni àwọn ní 2000 àwọn ní 5000 àwọn ní 1000 kámọ̀ aṣọ ẹ̀yin tó yẹ pé ògùn àgbáyé ní dókítà ẹ bá gbé síta ẹ̀dá kẹbà ara lágbájá lọ ta ni ò mọ̀ wọ́n ṣùgbọ́n ìkànnì yín ìmọ̀tàrẹ́rẹ́ nìkan ló wà fún yín wọ́n á jẹ́ ó fẹ́ máa yé yín o pé ń dùn fún yín lónìí ni o àpàdà sí aburú òní dé bá yín ṣùgbọ́n mo fẹ́ yẹ kankan tó wáyé yín pé kò tó yọ̀ sí tí ò bá ti dálẹ̀ ẹ lè máa kọ́lé mẹ́lẹ́ ẹ lè máa ra lẹ̀ mẹ́lẹ́ ẹ lè máa gbàwọ́dù ẹ̀mọ́yẹ tó ti fọlápìtàn ṣùgbọ́n yóò ní fọlápìtàn mo ń mọ̀ sọ fún yín ni ìtẹ́ ẹ bá ṣe náà nígbà tó bá ti pọ́ bẹ́ẹ̀ dá fún yín dáadáa tẹ́ bá ṣe náà lẹ́yìn náà mọ̀ kẹsàn-án rẹ̀ o ṣùgbọ́n nínú ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù Yorùbá ìkà ní gbogbo ìkà ríra yín gẹ́gẹ́ bí ọ̀kan wọ́n dẹ̀ ní òṣùṣù ọwọ̀ ló lè gbálẹ̀ mọ́ gágá ọwọ̀ kan ò lè gbálẹ̀ mọ́ wọ́n ní awo nígbàwo nígbàwọ́ báwo bá gbáwo nígbàwọ́ awo aya awo atẹ́ gbéra yín nígbàwọ́ ẹ̀yin onífíìmù tẹ́ ẹ bá ti lò wọ́n tẹ́tẹ́ ẹ ti fún wọn lówó tẹ́fẹ́ gbà ẹ ti pa wọ́n tì nìyẹn use and dump lẹ́ ń lora yín tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ mo tún wọ́n fẹ́ bẹ́yìn kan sọ̀rọ̀ tẹ́ pé ẹ ń lo ògo ẹ ń tojúbọ bí tí ẹ kẹ́ tojúbọ ẹ gbà ògo àwọn kan fógo ògo tí gbogbo yín lè buyọ bí yóò bá là láyé yóò là bẹ́ẹ̀ bá pa èèyàn kẹlẹ́kú pé ẹ bá gbogbo rẹ̀ fógo tèmi bọ́lọ̀ ń bá lọ́rẹ́ mi gúgún lónìí bọ́lọ̀ ń bá lọ́rẹ́ mi gúgún lò torí wọ́n sọ pé nínú film industry evil person pọ̀ nù yín ìka èèyàn ọ̀dájú èèyàn ó pọ̀ láàrin yín ẹ̀ ń para yín ṣeré ẹ̀ ń gba ògo ara yín
ẹ ṣèjàmbá fúnra yín máa tó ṣe house of God ó ṣàlàyé ó lóun ò mọ̀ pé ogun tiẹ̀ nínú industry kí là ń bá kinu ayé jẹ́ pé ẹ ronú ni ẹ wo àwọn akẹgbẹ́ yín tí wọ́n ti kú tí wọ́n ti lọ ẹ wò wọ́n tí kú máa ń kọ lẹ́tà sí yàn pé ọjọ́ báyìí ni wàá pa ọ́ bàbá bọ́ happy new year happy new year ta ló mọ̀ bóyá pé òpin ayé tóun ó lò láyé nìyẹn kò sẹ́ni tó mọ̀ ẹ wàá máa para yín ẹ bá ń ba yí ẹ̀ jẹ́ kò jẹ́ rógò tèmi lò tí ẹ dákẹ́lẹ̀ wà tó lè má jẹ́ kéèyàn rógò lò sí àbí tọ́lọ́ bá ti wà ní kádàrọ́ náà ẹ wá ń para yín lẹ́kún ẹ para yín tí ẹ ràn yín lọ́wọ́ ẹ ṣèyàn rẹ o ẹ̀yin ní fíìmù ẹ wà selfish ẹ wọ Ọdúnládé Adékọ́lá ọjọ́ òun orí tọ́dúnládé jáde rí tó sọ pé lágbájá mo ràn ẹ bá ara lágbájá lọ́wọ́ òun ẹ ṣe pé mi ò rí kó ṣe Fẹ́mi Adébáyọ̀ ọjọ́ òun Fẹ́mi Adébáyọ̀ jáde rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè máa wò pé yes ayé ń fojú olówó wò yín ẹ lè má ti wà òkè tán ṣùgbọ́n ẹ sì bẹ́ẹ̀ tàjà àwọn kan lọ bẹ́ẹ̀ ṣe wá ṣe kíní ẹ̀ náà àwọn tí ò tẹ̀ wá ní rárá ẹ gbìyànjú ẹ máa ràn wọ́n lọ́wọ́ mo rántí ìgbà tí mo gbé wà Eléje Sàrẹ́wá mo táàgì mú ìwà Adémọ́lá authentic mo táàgì Fẹ́mi Adébáyọ̀ mo táàgì Ọdúnládé Adékọ́lá mo táàgì Kúnlé Afọ́d mo padà mẹ́sẹ̀jì Kúnlé Afọ́d gẹ́gẹ́ wulẹ̀ sọ mo wọ́n lè má ti gbọ́ mo mẹ́sẹ̀jì Kúnlé Afọ́d nípa ti bàbá Eléje Sàná Kúnlé Afọ́d ò reply wọ́n lè má ti gbọ́ ìsọkúnbẹ́yà gbọ́ bọ́ wọn ò reply ìgbẹ́ ẹ̀dàkùn àwọn ti gbìyànjú o mo share link program ní sí wọn ẹ̀dàkẹ́ bá ràn wọ́n lọ́wọ́ o àrípẹ́ àwọn èèyàn lọ́wọ́ o wọ́n rí reply wọn láti ìgbà náà dì sí. bó ti jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ jù mo sẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ yẹn lónà yẹ kí n máa pọ̀ sí máa sọ ni ṣùgbọ́n máa sọ bí làákàyè mi ṣe gbé àwọn kan tí ẹ ń sọ pé bó ni ìyá ọmọ yìí wà kí wọ́n wá mójútó wọn kò sí nǹkan tó ṣe ẹni yìí nǹkan tẹ́mi kan rí bẹ́ẹ̀ sẹ́rọ̀ tẹ́ni ìsọ ọ̀rọ̀ ọpọlọ ni ọ̀rọ̀ onílàákàyè ni wọ́n kàn láàkì presentation àgbékalẹ̀ ló affect wọn then ẹlòmíì máa ń fẹ́ overboard pé kí wọ́n then ẹ̀dá tọ́lọ́run bá dájú pé ó wà talkative àwọn tó máa ń sọ̀rọ̀ jù so wọn ní mọ́gbà tí wọ́n mọ̀ pé mọ́gàjì tí mọ́gàrà a lè bínú ibi tá a bá gbèsè ayé dé yìí kí la fẹ́ máa bínú fún kí láà náà mọ̀ sọ ayé kò kàn wú ayé kankan fẹ́ràn wa ni wọ́n fi ń gbọ́n tá à ń sọ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí Àtìbà TV àkọ́kọ́ náà àṣìṣe àkọ́kọ́ tẹ́ni yìí ṣe kì í ṣe pé ká máa kọ́ gbé gbogbo àwa òṣèré sí pẹ̀lú kọ́kọ́ kan àwa ò ní ṣépè fún yín ṣùgbọ́n sí ọwọ́ kálukú yóò mọ̀ tán lẹ́yìn Ọlọ́run ló ń bímọ àbóǹbẹ̀sán tó bá yẹ pé tòótọ́ ni Ọlọ́run san kálukú lẹ́san wa rẹ̀ ìní nìyẹn ẹlẹ́ẹ̀kejì inú àṣìṣe tí wọ́n ṣe òun náà ni wípé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ ìyànjú ni ọ̀rọ̀ ìyànjú dẹ́ni tẹ́ bá fẹ́ sọ kì í ṣe kó kọjú sí ẹnìkan tàbí kọjú sí ìjọ kan tàbí ó máa ń kọjú sí gbogbo èèyàn ṣá ní ọ̀rọ̀ ìyànjú ìlú máa bá wí irúdò ọ̀rọ̀ ìyànjú máa ń bẹ́ni tó ń sọ̀rọ̀ ìyànjú wí tó bá ní làákàyè àríjì ẹ̀gán mú bẹ́ẹ̀ àkọ́kọ́ jẹ́ gbọ́kọ̀ sọ nǹkan fẹ́yìn audience ẹ̀yin tẹ́ ń fẹ́ràn wa tẹ́ ń follow wa tẹ́ ń wò wá sẹ́rí iṣẹ́ tá à ń ṣe tá à ń pè ní iṣẹ́ ìtàgé Ọlọ́run kàn pé níṣẹ́ àmì ni kò sí tó fi yàtọ̀ sí iṣẹ́ tẹ̀yin náà ṣe kò sí tó fi yàtọ̀ sí iṣẹ́ ọlọ́pàá kò sí tó fi yàtọ̀ sí iṣẹ́ olùkọ́ kò sí tó fi yàtọ̀ sí iṣẹ́ télọ̀ kálukú ń ṣe oúnjẹ nínú òògùn rẹ̀ ni òfin tó dè wá iná ló dé gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ yòókù àǹfààní kékeré táwa kàn ní ni wípé torí pé a jẹ́ ẹni tí ojú mọ̀ mímọ̀ tójú mọ̀ wá yìí ó máa ń kó bá wa níbì kọ̀ọ̀kan ó dẹ̀ máa ń tàbùkù wa lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn kan wà tó pé tí wọ́n bá ti rí wa ẹlòmíì ò fẹ́ lè máa sí owó dátà ọdún 10 tí ó lóun fẹ́ gbà lọ́wọ́ wa ǹjẹ́ ó rọrùn bẹ́ẹ̀ kí wọ́n pàdé télọ̀ tí wọ́n rán aṣọ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n ní gbogbo àwọ̀ aṣọ tí wọ́n máa rán lọ́wọ́ rẹ̀ láti jọ ìmọ̀ àgbà iṣẹ́ wa àti iṣẹ́ àwọn kọ́lékọ́lé ó fẹ́ gbé kanra wọn torí lákòókò míì tí kọ́lékọ́lé bá bẹ̀rẹ̀ foundation àwọn ọmọ tá a yà bò bẹ̀ wà gbowó lọ́wọ́ ẹ̀
níjọ́ tí wọ́n bá ń ṣe dẹ́kìn wọ́n gbowó lọ́wọ́ wọn, líńtù níjọ́ tí wọ́n bá tún kan ilé wọ́n gbowó lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ náà ni tiwa náà. Tá a bá ti kó gbá ríta tá a bẹ̀rẹ̀ sí ní ya fíìmù, wọn ò fẹ́ mọ condition tẹ́nìyẹn fi ń ya fíìmù. Bóyá ẹni tó tiẹ̀ pa àwọn èèyàn sí fíìmù yìí gan, bóyá ó lọ yáwó ni wọ́n fẹ́ mọ̀. Ṣẹ́rí tọ́lọ́run bá ti fi orúkọ ṣáájú owó fún yàn, wàláhì Ọlọ́run fẹ́ fayé dá yàn láàmú. Mo kọ́kọ́ ń júwe àwọn ìyàtọ̀ àti ìṣedéédé tó wà láàrin iṣẹ́ tíátà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ò yé ẹni tó sọ̀rọ̀ yẹn, torí kò yé wọn, wọ́n kàn sọ̀rọ̀ ni. Iṣẹ́ yìí kò sí nǹkan kan tó yàtọ̀ ńbẹ̀. Tí nǹkan bá mú tailor tó bá wà ní association tailor pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi, pé association tíátà jẹ́ 2 àbọ̀jẹ́ 3, 4 kì í kò ń ṣorí ibú. Pé NTP wà, TAMPAN wà, AFTRAN wà, kìnní kan wà, ìyẹn ò ń ṣe problem. Ìyẹn ò ń ṣe problem. Ṣẹ́rí tó yẹ ká máa sọ báyìí ni pé tó bá fẹ́ dáṣọ fọ́lọ́gbọ́n, tó bá fẹ́ dáṣọ fáṣìírè, dákọ̀ balẹ̀ torí ọlọ́gbọ́n tí ó rí lára rẹ̀. Ẹni yẹn kọ́ ni mò ń dá lóhùn. Mò ń dá ẹni yẹn lóhùn torí ẹ̀yin ọlọ́gbọ́n tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, àtẹni tí ó ronú tẹ̀lé bó ṣe ronú lọ yẹn. Pé wọn kì í ranra wọn lọ́wọ́, wọ́n máa ń para wọn torí pé wọ́n ń wá ìwàkuwà. Àkọ́kọ́ ńbẹ̀, association pọ̀, tailor náà l'association tó pọ̀. Tí nǹkan kan bá wá ṣẹlẹ̀, inú mi dùn pé ó dira rẹ̀, ó tún túra rẹ̀ níbìkan pé àwọn kan dẹ̀ wà tí wọn ò ṣe ẹgbẹ́. Àwọn tí wọn ò ṣẹgbẹ́ yìí òun ló pọ̀ jù. Then mo lè fi gbogbo ẹnu sọ nínú iṣẹ́ níbi association táwa belong sí. My lovely president, Ọmọọba Bọ́lájí Amusan, tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Latin. Then ní state kọ̀ọ̀kan ni wọ́n ti gbé program kalẹ̀ pé kẹ́sì health insurance and life insurance. Èyí tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ on behalf of association ló fi máa ṣe. Say health insurance on behalf of our association. So that tí nǹkan kan bá ṣẹlẹ̀, àwọn insurance company yẹn àwọn náà máa dáhùn fún. Association wa dẹ̀ ń contribute fún ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ wa tá a bá gbọ́ pé nǹkan ṣe. Association wa ń celebrate birthday fún àgbàlagbà tó ti dàgbà táwa náà wò pé a lè dì bẹ́ẹ̀ lọ́jọ́ kan. Nígbà association wa ọ̀kan ní ni pé a kì í fún yàn ní owó fẹ̀yìntì torí pé iṣẹ́ ìjọba kọ́ là ń ṣe. Kì í dẹ̀ sí pé iṣẹ́ tá à ń ṣe kì í ṣe pé nǹkan kan wà tá a máa ń yọ pamọ́ pé fọjọ́ iwájú. Ọdún náà wọ́n gbé àwọn company kan wọ́n gbé wọn wá bá wa tó pé tó bá fẹ́ máa tọ́jú owó torí ìjọ ogbó, ó wà bẹ́ẹ̀. Then àwùjọ tẹ́ bá wà tó bá ṣe pé tá bá fi kẹjá sọ pé èèyàn 100 tó ṣe pé èèyàn 30 ìlú rọwọ́ orí láàrin 40 wọ́n manage ayé, 30 wọ́n ní nǹkan kan. Ó máa difficult fún 30 yẹn láti sọ èèyàn 70 dolówó. Torí pé àwọn 30 tẹ́yìn gangan wò bí olówó yẹn, owó àtolówó ìyẹn jọ máa sì rí ara wọn. Ẹ̀mọye àwọn tẹ́ ń rí tó ń gbé mọ́tò bọ̀gìnìkì tó gbé mọ́tò tá a fi ń yaṣẹ́ tá a yá tá a fi ń yaṣẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ilé tá à ń lò tá a fi ń ya fíìmù à ń lọ yá ni. Ọ̀pọ̀lọpọ̀ aṣọ tá à ń lò tá a fi ń ya fíìmù, àwọn kan wà tá à ń pè ní costumier, àwọn náà máa order aṣọ yẹn fún wa. Wọ́n á gbà wọ́n á gbé wá fún wa. Bẹ́ẹ̀ ṣe ń sọ́fà lẹ́nu sí ọwọ́ tí ẹ̀yin èèyàn wa, bẹ́ẹ̀ làwa náà ń sọ́fà. Then níbi iṣẹ́ yìí lénìí yìí, at least ní Ọ̀yọ́ state lásán, òṣèré tí ń bẹ ńbẹ̀ is over 2000. Ká tó wá lọ sí Òṣogbo, ká tó lọ sí Lagos, ká tó lọ sí Ogun state, ká tó lọ sọ́ṣun state. Ká wá ní àwọn arìnrìn bíi ní Nàìjíríà lásán, ká máa wá rí artist bíi 1 million plus, even more than that. So tí èèyàn kan bá sick tàbí nǹkan kan bá ṣèyàn tí ò bá sọ síta, báwo la ṣe fẹ́ mọ̀? Ẹni tẹ́ ń sọ yìí nísìnyí tẹ́ ní ìkànnà kìnní kan ìṣáná eléègé àbí kílẹ̀ pé mo gbórúkọ yẹn rí dáadáa. Mi ò mọ̀ pé mi ò lè sọ pé wẹ́rà bàtà bàbá yẹn. Then ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń béèrè fún ìrànlọ́wọ́ fún èèyàn, kí ni ambition yín? Tẹ́nìyẹn náà bá dúró apart from bàbá yẹn, àìmọye bẹ́ẹ̀ náà tó bá dá láwùjọ
tó dáa nínú ìjọ tó dáa ládùúgbò ó di dandan wọ́n á dúró tì ẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ ẹni tó bá gbọ́ ẹlòmíì bẹ́ẹ̀ tó pé nǹkan ṣẹlẹ̀ sí wọn gbọ́ sẹ́ni tí ò gbọ́ yẹn tí ò bá contribute tí ó ti dẹni ibi tí ó ti dìka tí ó ti dìka ẹ máa gbèsè pé tẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń dárúkọ yìí látòrí Ọdún Adékọ́lá Fẹ́mi Adébáyọ̀ ẹ̀dẹ̀ dárúkọ Kúnlé Afọ́dù èmi ò gbìjà wọn o mi ò gbìjà wọn o ṣùgbọ́n nínú nǹkan tí mo mọ̀ ni wípé orí tó lẹ́sàn jù lórí tá a sì tẹ́nìkejì wọn ó dẹ̀ mélòó gan tẹ́ gbọ́ pé Ọdúnládé jáde wá sórí social media pò ń kọ́lé òun fẹ́ sí ó dẹ̀ mélòó tẹ́ gbọ́ tọ́dúnládé ra mọ́tò tí Fẹ́mi Adébáyọ̀ ra mọ́tò tó gbé sórí social media pé wá bá ń celebrate ẹ̀ àgbà tí ò lómi inú náà ló máa ń pariwo àwọn ẹ̀dá kan wà tó pé wọn kì í ṣe social media person tó pé tẹ́ bá táàgì mú ìwádọ̀tán la mẹ́wàá lórí social media ẹ̀kan táàgì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹni tó bá manage social media gbogbo tí ẹ gbà fún náà ni pé post bá mi post nǹkan síbẹ̀ kò sí tó kàn pẹ̀lú pé wọ́n message ọ̀gá tàbí wọ́n message ẹ̀ so tá a bá rí ẹnìkan tẹ́ bá wá táàgì èèyàn kan lórí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá wá rí kẹ́ni yẹn response ìyẹn ò tí ì ní ìpẹ́ni yẹn ṣe yẹn dáadáa kódà tó wáyé pé inú fámìlì rẹ lẹnìkan ti lówó tí ò help ẹ má rí bí èèyàn burúkú ó kọ ẹ lágbára ni sókè wá síbi ká máa sọ̀rọ̀ òdì ká wá máa kó gbogbo èèyàn pọ̀ ọ̀rọ̀ yẹn ò dáa ẹ wá gbé wá sí pé ẹ̀wọ̀n èèyàn tẹ́ gbé sí pé kí gbogbo wa wá sọ pé orí yìí ọ̀dà lásán gbogbo wa yẹn ká sọ bẹ́ẹ̀ torí yẹn wàá dà kí ní ìtòsùn kò ní dà lọ́ra rẹ̀ nìkan tí ó láṣẹ ọ̀rọ̀ ẹ̀yin nìkan lẹ́yìn sọ. tó a gbé ní tẹ́wọ̀n wá náà ni pé kan rẹ̀ bold kí Déjì yín fi post kẹfì ní views kẹfì ní followers àwọn kan wà tán gbélé làákà ìtàn jẹ fẹ́ gbọ́ tó jẹ́ pé tán láìkì Ọlọ́run ni kó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ṣé gbogbo alájọ dìbò fún President Bola Ahmed Tinubu ṣé gbogbo wa la wà satisfied lórílẹ̀‐èdè Nàìjíríà yìí out of 200 person èèyàn tó ń gbádùn ní òpin 20 ẹ jẹ́ ká lọ sí gọ́ọ̀nà state kọ̀ọ̀kan tó pé gbogbo ala lẹ́tọ̀ọ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n àwọn tẹ̀ǹtì ẹ̀sùn ṣe bí àlẹ́tọ̀ọ́ lọ́wọ́ ara wa àkànjú ìfẹ́ ni tá a bá ń ṣe nǹkan fúnra wa ìfẹ́ la fi ń ṣe ìṣe compulsory for voluntary bọ̀tẹ̀tọ̀ wa ni kíjọba ṣe nǹkan fún wa ṣé gbogbo tá a fẹ́ ṣé gbogbo tẹ́yìn fẹ́ níjọba àdúgbò yìí ṣe fún yín honorable tó wà ní constituency ṣé gbogbo tẹ́ fẹ́ ní ṣe fún yín so tí individual bá wá ń ṣe àwọn nǹkan kan tó bá kù díẹ̀ káàtó ọ̀rọ̀ yẹn jùlẹ̀ sọ fún ẹ̀yin gángan fúnra ara yín ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe empowerment tàbí tó ń ṣe foundation tó ní assist àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe láàbì láì wá lọ sùn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe torí tán náà ni ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń ṣe torí pé kò lè ṣẹ́kù kó lórí kàkì bẹ́ẹ̀ tó ní àbí bẹ́ẹ̀ kọ́ ni Àgbàlá Gabriel sọmọ ìjọ rẹ̀ nìkan ní assist Ìbàdàn ló wà sára Ìbàdàn nìkan ní assist ó ń gbìyànjú agbára rẹ̀ ibi tó mọ̀ ó ràn Muslim lọ́wọ́ ó ràn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe lọ́wọ́ ó ràn Kristẹni lọ́wọ́ ó ràn tíátà lọ́wọ́ ó ràn olórin lọ́wọ́ ó ràn àgbàlagbà lọ́wọ́ ó ràn ọmọ kékeré lọ́wọ́ ó ràn abirùn ó ràn lọ́wọ́ so tẹ́ bá wá tàgì ẹ̀ ní kéèsì kan tí ò bá wá response so tí mi pé kọ́ dàá mọ́ nínú ayé àbí ẹ expect pé gbogbo tọ́dún bá ti ẹsẹ̀ ràn lọ́wọ́ fún yàn ó sì máa pariwo bíi ti ẹ̀yin lẹ́yìn wá followers so kì í ṣe pé Fẹ́mi Adébáyọ̀ fẹ́ sórí fún yàn tí wọ́n sì máa fi yẹn wá followers àwọn tó gbé program yẹn kalẹ̀ ọ̀tọ̀ ni tó mo rí pé ẹ praise Kúnlé Afọ́dù bó ti jẹ́ pé ẹlẹ́ẹ̀ táàgì ẹ̀mí kan kò dáhùn so ẹ̀yin náà tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ build page yìí onínú dúdú ọlọ́rẹ̀ ẹ má focus ẹnìkan pé dandan artist ló gbọ́dọ̀ ra artist lọ́wọ́ ẹ build page yìí kẹ́ láwọn fans yín ká máa assist yín lórí ètò ìbá fẹ́ assist kálukú ṣiṣẹ́ tó lọ́ọ́ ràn ní
so inú iṣẹ́ tẹ bá ń ṣe yẹn tẹ bá ti pọ́ lọ́rùn yìí yẹn kò wá mí pé kẹ́ ti máa rí àwọn kan bí ẹni tí ò dáa. Tẹ bá rí tẹ́nìkan bá ń gbèsòro wá tí wọ́n bá pé àwọn assist ẹ bi ẹni yẹn gangan pé èèyàn mélòó ló náà assist kó tó di pé ó kó sínú ìṣòro. Kì í ṣe pé foró yarò o, kì í ṣe pé mo ní wọ́n ń foró yarò o, ẹ gbọ́ mi dáadáa o. Ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá rí tó bá ṣe Oríyọmí Hamzat nìyẹn bó ṣe wà lágídígbò, ṣé gbogbo ẹni tó fẹ́ rí ni ló rí bó ṣe ń gbìyànjú tó sáàrà àwọn tó tún kọlẹ̀ out tó tún bù ṣó lè tàyé lọ́rùn ṣá? Ṣé ẹ̀kan wà tó lè tàyé lọ́rùn? Kò sí kì í ṣe pé gbogbo tẹ́ ẹ mọ́ sọ wọ́n lẹ́nìkan wọ́n pátì wọ́n lẹ́nìkan wọ́n pátì, ẹ̀yin náà ni ẹ̀yin yìí náà ni ẹ̀yin audience ẹ̀yin followers ni ẹ̀yin ni tí nǹkan bá wá lọ́nà láìsí tí ń sọ̀rọ̀ wèrè lẹ́nu tí ń sọ̀rọ̀ rádaràda nígbà tẹ àwọn responsible person nìkan ni ò ní follow rẹ̀, àwọn kan àti pé wọn àwọn ará ló fẹ́ gbọ́. Tí nǹkan wá nísìnyí kó mọ sọ̀rọ̀ wọ́n bá sùn wọ́n sì dílé wọ́n bára wọn sùn wọ́n yọ ọmú ta wọ́n yọ kúta ìtẹ̀fẹ́ gbọ́ nìyẹn. Ẹni tó ń sọ̀rọ̀ gidi ṣó máa ń ní followers ni. So ọ̀pọ̀lọpọ̀ fíìmù tá à ń gbé jáde ká wá lọ mú àwọn àwọn bàbá tó ti dàgbà yìí ká lọ kó gbogbo wọn sínú fíìmù ṣe é máa wò ni. Ẹ ní wò ó, ẹ̀yin náà mọ àwọn tẹ́ ẹ fẹ́ wò ó. Ẹni tó bá wá kó owó tó kó mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tó fi ṣe òwò kí ló fẹ́ rí bẹ́ẹ̀ tó fi ṣe? Ṣé nítorí kó lè rí èrè bẹ́ẹ̀? Kí wá láǹfààní tá a ṣe tá a rí èrè bẹ́ẹ̀? Àsìkò yìí sì fíìmù mélòó lẹ́ wò wọ́n? Ṣé báwọn tí wọ́n àkọsẹ́ fíìmù tí wọ́n jẹ́ skítà tó ń ṣe skítì 2 minutes 5 minutes ṣé ní lọ́pọ̀lọpọ̀ yìí lọ wò? Ẹ wo views táwọn yẹn ní lórí YouTube. Ẹ wo views táwọn yẹn ní. Àfiwé ẹ̀ bí àfiwé àwọn olórin Fuji àtàwọn olórin hip hop artist ni. Ẹ wo wàhálà tó lórin Fuji tó ti ń ṣe bọ̀ kí hip hop artist tó bá wọn bẹ̀. Nínú Fuji náà ti yọ hip hop artist. Yes. Now sì ẹ wá sọ fún mi rẹ́kọ̀dù oní Fuji nìsín ṣé bó ṣe ń tà síbẹ̀ ní hip hop artist ṣe ń tà tí hip hop artist bá ṣe track orin ẹyọ kan lásán ẹ mọye views tó máa ní, ẹ mọye stream tó wà ńbẹ̀, ẹ mọye owó tí ó wọlé fún. Ṣé pé tó Fuji mi bá ṣe rẹ́kọ̀dù 6 kò tí ì bá track ẹyọ kan tí hip hop artist bá ṣe. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ní Fuji oní tíátà fíìmù tá à ń ṣe tí kì í bá ṣe àwọn kọ̀ọ̀kan nínú wa tọ́lọ́run bò jẹ́ tó ti ń yà lọ sójú ọ̀nà sinimá. Bí wọ́n fẹ́ ya sinimá ní ìsìn ẹ̀lú bọ́dà mi a máa tọ́jú bíi 300 million 200 million 150 million a máa tọ́jú ẹ̀. Tó bá tó yà tán a tún á máa tọ́jú bíi 100 million tí ó fi ṣe promo lásán. How come? Ṣé gbogbo wa náà la wá ní family house tààtà àbí gbogbo wa náà la ní property tá a lè fi yáwó ní báńkì? Ẹ lọ bí gbogbo àwọn tó ń ya sinimá kan wá jáde. Ẹni tó bá lè sọ pé yes mo kàn bọ́nú àkáǹtì mi mo kówó jáde àwọn òní náà ní EFCC ó gbé torí ọ̀sán bó ṣe sàkà bó ṣe rówó yẹn most of people lọ yáwó ni. Nígbà tó bá wá lọ yá owó yẹn tíṣẹ́ yẹn bá wá jáde wọ́n wá tó bẹ̀rẹ̀ fòró lórí báwo la yóò ṣe wò báwo ni yóò ṣe trend báwo ni wọ́n ṣe fẹ́ rówó pa. Sinimá tá à ń gbéṣẹ́ lọ ṣẹ́mi pé percentage náà ń gbà àbí ṣẹ́mi báwọn náà dìde ipa owó tọmọ ìgboro bá rí wọn á dá wọn dúró wọn máa bílí wọn bí ìgbà tẹ́ fẹ́ operation hospital ni 200,000 lówó rẹ̀ 300,000 lówó rẹ̀ láti fi hàn pààyàn fún wa. Ẹ má bá wa náà rò èèyàn ni wá bí tiyín iṣẹ́ tá à ń ṣe bí iṣẹ́ tiyín náà ni Ọlọ́run ní sọ tọ́rọ́ di kọ́bọ̀ mọ́ wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà mo fẹ́ lọ bí iṣẹ́ kan nísìnyí bóyá ní next month ní iṣẹ́ yẹn wọ́n ti fún mi ní 150,000 lẹ́dẹ̀ẹ́ ni. Malik dé olówó sanwó school Táíwò dé olówó sanwó school mo yọ fún wọn mo fún ìyá wọn ní ṣéǹjì kankan gbá àbá sásùn ó wá di déètì yẹn sí 150,000 so lè di next month lọ́wọ́ mi tí n bá dẹ̀ lọ máa rí kó sí mọ́tò máa pàdé àwọn ará ìsàlọ́ náà máa fún wọn lówó
ṣé inú 150 yẹn ṣó lè ṣẹ́kù dìgbà yẹn ṣé ẹlòmíì ò pàdé rẹ lọ́nà wọn ní mọ kọ̀ǹdíṣàn tí wọn gangan bá jáde kúrò ní ilé. Mo forúkọ bo àǹtí kan láṣìírí kò tiẹ̀ ní ìdí bá ń forúkọ bo rẹ láṣìírí irọ́ ní bẹ́ẹ̀ mọ mi Péjú Ògúnmọ́lá gbogbo wa ti mọ̀ wọ́n sìn a dẹ̀ mọ̀ pé nínú actor tí ò téèyàn ò lè fọwọ́ rọ́ sẹ́yìn ni mọ mi Péjú Ògúnmọ́lá wa ṣé nípa acting la fẹ́ sọ ni àbí wo bẹ́ẹ̀ àbí nípa kéèyàn ti pẹ́ nídìí iṣẹ́ yìí. Níjọ́ kan ni màmá yẹn la jọ ń sọ̀rọ̀ wọ́n sọ fún mi pé àwọn fẹ́ wá àjọ kan táwọn ti ẹ̀ lè wọ̀ àwọn fẹ́ change mọ́tò àwọn tẹ bá ka iye ọdún tẹ́ ti ń lo mọ́tò tí wọ́n ń sọ yìí ó ní iye ọdún gbogbo yín dẹ̀ máa wò pé a rí wọn nínú fíìmù ní gbogbo ìgbà tẹ bá rí wọn nínú fíìmù ní gbogbo ìgbà ṣé ẹ mọ bùkátà tí kálukú ń fowó ẹ̀ gbọ́ àti pé ṣé gbogbo fíìmù náà ni wọ́n ń sanwó fún wọn irú àwọn tá a jọ mọ wọn yìí tí bá bẹ́ẹ̀ sẹ́yìn sí ní bá wọn sọ lórí fóònù níwọ̀ àwọn kan bíi mọ́ wa mọ̀mọ́ ẹ máa ṣe yìí sí wa láì tí mo ní ni ẹ dáwọ́ ẹ gbà mí ẹ rà mí ẹ ṣàánú mi ẹ ṣíjú àlówó mi wọn ní choice wọn bá mi ṣe inú ẹni tí ń bẹ̀rẹ̀ iṣẹ́ àárẹ̀ èèyàn yàtọ̀ 50 àárẹ̀ èèyàn 35 tó máa bẹ̀bẹ̀ àwọn gan tá a jọ ọmọ kékeré yìí ṣáàmù èèyàn ti bẹ̀ wá ká tó lọ ṣiṣẹ́ ni ẹ̀wọ̀n mọ́tò mo ní owó epo mo ní wọ́n ní kéèyàn wáyé wá sí ilé epo ṣùgbọ́n ṣáwa torí àní ẹ̀pà ara wa ọ̀nà tá ń gbà ẹ̀pà ara wa pọ̀ ju ọ̀nà tẹ́yìn ń fojú sí lọ. A mọ̀ pé tá a péjú sí òkú tá a bá péjú bẹ́ẹ̀ sí aláàárẹ̀ ó ṣeé ṣe káláàárẹ̀ ọmọ jòkó ṣùgbọ́n kádàrá ọkọ lórí kálukú. Ẹ má fojú àbùkù wò wá mọ́ ẹ má fojú olórí ibú wò wá mọ́ ẹ má fojú ẹni tí ò nífẹ̀ẹ́ ara wọn wò wá mọ́. Kálukú dẹ̀ ń kú nígbà tásìkò rẹ̀ tó ni kò sẹ́dá kan tí ń pa ẹ̀dá kan. Ojú ọ̀run ti tẹ́yẹ fò ayé ìjọ́un ni tíátà le ayé ìjọ́un ni wọ́n mú tíátà bí ogun torí pé tíátà ò pọ̀ nígbà yẹn àwọn èèyàn tó ń ṣe ló pọ̀ sínímà dẹ̀ ni wọ́n ń ṣe eré orí ìtàgé ni wọ́n ń ṣe tí wọ́n á lọ fèsì ara wọn. So mo lè lọ location sí kí n má fojú kan ọdún tí wàá fi kúrò mẹ́ tọdún náà dẹ̀ wà nínú fíìmù láìdẹ̀ rí gbogbo wa nínú fíìmù a lè má fojú kanra wa editing wà tó ń edit fíìmù kì í ṣe pé bóyá gbogbo wa yẹn náà la ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ò mọlé ara wa torí pé kò compulsory so business wa orí fóònù láti ṣe fún conversation tẹ́lẹ̀ nìkan ló ń gádà wa wọ́n lè ní kí wọ́n dé lọ́ọ̀dì 2 wọ́n lè ní kí wọ́n dé lọ́ọ̀dì 5 wọ́n lè ní kí wọ́n dé lọ́ọ̀dì 12 a lè má fojú kanra wa láàrin oṣù 6 báwo la ṣe wá fẹ́ mọ condition tí kálukú wà àbí sáwọn ẹ̀dá kan tó tiẹ̀ wà tó ti tádọ̀wọ́ bá dé báwọn wọn ni ẹ mọ́ sọ síta ẹ mọ́ jẹ́ káwọn èèyàn gbọ́ báwo la ṣe fẹ́ mọ̀ tá a ṣe fẹ́ ràn yẹn bẹ́ẹ̀ lọ́wọ́. lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tó ń rìn gan tí ń rìn báyìí tí ń wọṣọ aṣọ ló bò kan mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan lẹ̀ níbi ẹni tó yẹ kó ràn yẹn lọ́wọ́ tó ń gangan níbi ìrànlọ́wọ́ ṣùgbọ́n kálukú ń dá ṣọ́ọ̀bù ni kì í ṣe gbogbo ẹni tí ń gbé mọ́tò kìíní lọ́wọ́ rẹ̀ kó sí o so ẹjọ́ tó lọ lọ ẹ̀yìn audience ayé ìjọ wọn ń gbára wọ̀ wọn fóògùn ẹ̀mí ò sọ pé wọ́n sọ kò síbi tí wọ́n ti ṣe ṣé tó lè sọ ṣé bíríkìlà ò sọ alásàlátù àfáàtò kọ́ sàlátù jọ ṣé kò sògùn ṣé wò ní òṣògùn ẹ gbàgbé kìnìún kan wọn ń gbára wọn ń gba kìnìún kan nìkan ọgbà kankan kò sáyè rẹ̀ mọ́ báyìí nítorí láti fi jẹun náà ní ọpọlọ orí rẹ̀ gbogbo eléyìí táwọn náà sọ sí YouTube yìí ṣe bí lórí kan ló débẹ̀ tá a fi ń current tá a fi ń wo kìnìún tó ń current tá a fi ń gbé síta fáwọn èèyàn ṣé gbogbo story tó bá ṣẹlẹ̀ náà lápá lọ fi ṣe fíìmù ọ̀pọ̀lọpọ̀ náà wà tó bá kà máa sọ fáwọn èèyàn báyìí náà tá a dẹ̀ ti bẹ̀ lólùfẹ́ tá a ti bẹ̀ ní fans tí wọ́n mọ̀ pé send account number ẹ̀ yá ṣe nǹkan báyìí fún ẹ so kálukú náà ń jókòó kálukú ń rorí ni àwọn tó ń lọ dá skìtì lẹ́yìn tí wọ́n bá jẹ́ skìtà wọ́n rorí débẹ̀ ni àìmọye artist tó ń kọrin àìmọye artist tó kàn jẹ́ pé writer ni tó mọ̀ pé wọn gbọ́dọ̀ jókòó ti acting nìkan lẹ́nu iṣẹ́ yìí kọ́lọ́run ó gbàdúrà èèyàn kì í ṣiṣẹ́ tí èèyàn lè pé ọbẹ̀ dún bẹ̀ dálẹ̀ lẹ́yìn pé kó tètè wá miss kó invest ìní torí pé gbogbo nǹkan ló lásìkò ara kì í yẹni kílẹ̀ ọ̀pọ̀ mọ̀
a kì í mọ̀ọ́jó ká mọ̀ kú lágbo ṣùgbọ́n gbà tí bá ń yẹ wá ẹ̀yìn ẹ̀já tètè kú lágbo kó tó dábùkù ẹ̀já jọ ronú débẹ̀ àwa kì í ṣèkà o a kì í ṣọ̀bàyéjẹ́ o àwọn olórí wa kì í ṣèkà o àwọn aṣíwájú ẹgbẹ́ wa kì í ṣèkà o kálukú lọ gbogbo ẹlòmíì tó bá ní irú èròǹgbà yìí lọ́kàn ẹ lọ ìrèsẹ̀ ẹni tí nǹkan bá mú tó bá sọ síta kò ń ṣàtìsítì nìkan ló pọn dandan kó ń àtìsítì lọ́wọ́ àìmọye àwọn èèyàn tó ń ṣàtìsítì tó ń ran àwọn èèyàn lọ́wọ́ lábẹ́nu kò pọn dandan ká máa sọ síta tàbí ká máa rojọ́ kiri so ẹ̀yin tẹ́ ẹ mú bí iṣẹ́ tó pé foundation lẹ fi ń ṣe tẹ́ ẹ ń ṣe empowerment fún yàn tí bá kà ní industry lẹ́nu àwọn tó ń ṣe empowerment fún yàn máa sì ka èèyàn 20 Bọ́lá Fowóṣeré wà ní ètò empower èèyàn tó ń ṣe empowerment fáwọn èèyàn tí ó lè kí iṣẹ́ artist nìkan kó lè afford this amount of that then Bíọ́lá eyín ọ̀ka then Folúkẹ́ Dáramọ́lá èèyàn mélòó ni mo fẹ́ kà bẹ́ẹ̀ tí kálukú níbi tó ti ń ṣe help lọ́nà kan tàbí ọ̀nà mi fáwọn èèyàn kò pẹ́ dandan kó jẹ́ pé wọ́n máa àwọn kan dẹ̀ wà tó pé wọ́n ṣe tiwọn underground àmì èèyàn tí Fúnkẹ́ Akíndélé empower àmì èèyàn tí Fẹ́mi Adébáyọ̀ ń ṣe fún àmì àwọn tó dẹ̀ lọ bá fún ràn lọ́wọ́ ẹnìkan ròyìn Fẹ́mi Adébáyọ̀ fún mi jọ kan pé àwọn ṣiṣẹ́ àwọn dẹ̀ ya fíìmù yẹn tán fíìmù yẹn ò dẹ̀ sọ̀rọ̀ àbí nǹkan àbí bóyá káàdì tiẹ̀ ní problem wọ́n dẹ̀ fẹ́ tún yà wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ ní send account number yìí kí ni ká sí kó dẹ̀ tó wá gba 200 nígbà yẹn dúró ti pẹ́ wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ wà àìlú wà ń bẹ́ ni pé Fẹ́mi Adébáyọ̀ ní send account number yìí títí tó fi dijọ́ location yẹn Fẹ́mi Adébáyọ̀ wà lọ ó wá ṣiṣẹ́ ó wà lọ ó wá gba wà náírà ibi tẹ́ bá ti sọ̀rọ̀ Fẹ́mi láìda ṣé Fẹ́mi ọba yín sọ sẹ́yìn yẹn ò bá yín sọ̀rọ̀ Fẹ́mi láìda upcoming ẹlẹ́ni yẹn nígbà yẹn upcoming ni tí ò tí ì lójú àbẹ́bí tí mo fẹ́ ṣiṣẹ́ nìkan bíi 2019 tí mo pe ọ̀nà Adékọ́lá tí mi rí balance ti máa fún àwọn artist mo dẹ̀ ti pè kalẹ̀ mo láti parọ́ fọ́dún pé kọ́mọ̀ wà máa ra ọmọ mi ọ̀yà ó ní ṣé kìí ṣe torí owó ṣá wọ́n á ṣẹ̀ láàfin pé torí owó ọdún dẹ̀ wá ń jọ̀nà ó dẹ̀ wá ṣí ó dẹ̀ ṣiṣẹ́ mi fún mi ojú abẹ́sùpẹ̀lẹ̀ ó kú 50,000 naira tí máa fún ọdún èyí tí ìfún ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí ì bá ṣe bí mo sọ síta sọdún gẹ́gẹ́ fún ààrẹ sọ síta rí àìmọye àwọn tọ́dún lọ sí ọ̀fẹ́ fún èyí ò lè tẹ́ ayé lọ́rùn o olóṣèlú gan tó kọ̀ bó ṣe kan ṣe nǹkan fún wa sọ tẹ́ wa lọ́rùn tó artist kan máa ń ṣe domain time kan artist kan jáde nìkan artist kan ló assist òun rí artist kan assist òun ẹbí artist yẹn pé yàrá mélòó náà assist rí láti fi ń gbowó ẹbí àríṣe làríkà àríkà ní bàbá àríkò wọn wé ọdẹ ọdà àwọn ọ̀nà kankan wà tá à ń gbà ràn wá lọ́wọ́ tí ò pọn dandan kó máa hàn síta ìsúnmọ́ra ẹni ó dẹ̀ máa ní í ṣe tó o bá súnmọ́ mi tí mi mẹ́ tí mi rí ẹ tí mi mọ̀ pé o níṣòro sọ wá pọ́sibù kí n mọ tójú bọ́lé kí pé ẹ dákun ká níṣòro ń bì ìlú lèmi náà ń kó jọ ìlú ó mú un gòkè àwa Ọlọ́run kò wá àwọn tá a bá fẹ́ sọ ẹ̀jẹ̀ a máa sọ lọ́nà tó rẹwà Yorùbá ò fẹ́ ká máa pè ní àbùkù tá a bá ní ká dá padà bẹ́ẹ̀ sí sọ yẹn ẹni bá láìkí wa mọ́ tàgbó yẹn dẹ̀ ni wọ́n máa ń rí wọn kì í rí tàrùkà